dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹrin ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún òun mà ló ti ké sí àwọn lọ́gàálọ́gàá lẹ́ka ètò iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn gbogbo láti ṣe òtítọ́ ìwà ọmọlúàbí. Bákan náà kí gbogbo àdáwọ́lé wọn lẹ́nu iṣẹ́ kí wọ́n jẹ́ kí gbogbo rẹ̀ kó ní ìtumọ̀ eléyìí tí yóò mú àyípadà rere bá ìpínlẹ̀ Ògùn tó ń ti ìlọsíwájú ìpínlẹ̀ yìí. Ó ní ohun gbogbo tí wọ́n bá ṣe kí wọ́n máa ní lọ́kàn wípé ohun tí à ń ṣe ni Ọlọ́run ló ń wò wá, yálà èyí tí a ṣe ní kọ̀rọ̀ àbí eléyìí tí a ṣe ní gbangba. Ká lè ní àbọ̀ rere nípa ìdí èyí à ń láti ṣe òtítọ́ o. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti sọ̀rọ̀ náà níbi ètò kan àti ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ 5 eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti fi tọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn sí ọ̀nà kí wọ́n lè túbọ̀ ní òye síwájú sí i. Ilé ẹ̀kọ́ ọ̀hún eléyìí tó jẹ́ abala ẹ̀ka ẹ̀kọ́ Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà School of Governance Studies eléyìí tó wà nínú ọgbà ilé ẹ̀kọ́ gíga fáfitì Ọlábísí Ọ̀nàbànjọ Àgọ́ Ìwòye ní ìpínlẹ̀ Ògùn. Níbi ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ 5 náà ní Dàpọ̀ Abíọ́dún ti sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí eléyìí tí igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn onímọ̀-ẹ̀rọ arábìnrin Noimot Sàlàkọ́ Oyèdélé tó ṣojú fún gómìnà Abíọ́dún níbi ìṣíde ètò ọlọ́jọ́ 5 ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún èyí tó ti bẹ̀rẹ̀ lánàá nílé ẹ̀kọ́ gíga fáfitì Ọlábísí Ọ̀nàbànjọ. Níbẹ̀ ńlá ti rí àwọn akọ̀wé àgbà ẹ̀ka gbogbo permanent secretaries. Bákan náà gbogbo àwọn lọ́gàálẹ́gàá lẹ́ka ètò iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ti fi mọ́ àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ ti girama àti àwọn tí ọ̀rọ̀ kàn èyí tí wọ́n kópa níbi ètò náà. Lákòótán nínú ọ̀rọ̀ Dàpọ̀ Abíọ́dún ó ní àjọṣe àti ìgbéga ìpínlẹ̀ Ògùn ó ń bẹ lọ́wọ́ kó wa wọn àti oníkálukú wa. Nípa ìdí èyí kí wọ́n fọwọ́sowọ́pọ̀ ṣe òtítọ́ láti lè jẹ́ kí ètò ìṣèjọba ìpínlẹ̀ Ògùn kó farahàn kó sì lè so èso rere fún àwọn olùgbé ìpínlẹ̀ yìí. Ẹni tó jẹ́ olùṣàkóso eléyìí tó ń ṣe ìpolongo ìbò fún Peter Obi eyín Obedience Movement, ẹni tó jẹ́ olùṣàkóso wọn Yunusa Tanko òun mà ló ti sọ wípé Peter Obi ti ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 wípé digbidigbi báyìí ló ṣì wà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Yunusa àwọn ń gbọ́ ní ìgboro wípé Peter Obi ó ń gbáradì láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP. Ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ó ní pẹ̀lú bóun ṣe ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ yìí ó dá òun lójú gbangba wípé Peter Obi ó fẹsẹ̀ méjèèjì dúró digbí sínú ẹgbẹ́ òṣèlú Labour Party àti wípé kí ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yóò tó kẹsẹ̀ já o. Àtòun àti Peter Obi pẹ̀lú àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party wọ́n ní ìpàdé ńlá kan eléyìí tí wọ́n fẹ́ ṣe fún ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú Labour Party àti ọ̀nà tí ó gbà mú nǹkan rere padà wá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó lóun rọ gbogbo àwọn ènìyàn láti máa kọtí ọ̀gbọ̀nyìn sírúfẹ́ àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ yìí kó má bàa ṣì wọ́n lọ́nà, nítorí pé àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń wá ohun tí wọn yóò jẹ́ wọn bìkítà láti ba orúkọ ẹni tó ti ga láti ba orúkọ rẹ̀ jẹ́ tàbí kí wọ́n fi àìmọ̀kànmọ̀kàn tí wọn láti fi gbé ẹni gíga ṣubú o. Gẹ́gẹ́ bí Yunusa Tanko bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Ó kéré tán ènìyàn kan ohun mà lójọ́ lọ́wọ́ bá nípè níbi ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó wáyé o
nílé ẹ̀kọ́ gbogbo nìṣe èyí tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun eyín Ọ̀ṣun State Polytechnic nílùú Ìré lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí oníròyìn èyí tó lọ síbi ìṣẹ̀lẹ̀ náà jẹ́ lábọ̀ wípé lówùúrọ̀ àná ní ìkọlù ọ̀hún láàrin àwọn ọmọ ẹgbẹ́ ẹyẹ àti àyè òun ló wáyé o níwájú ẹnu ìloro àti wọ ọgbà ilé ẹ̀kọ́ náà, èyí tó jẹ́ wípé àwọn ènìyàn bíi 4 ló farapa níbi ìṣẹ̀lẹ̀ náà. Nínú fọ́nrán kan èyí tí wọ́n tún fi léde èyí tó ṣe àkásílẹ̀ bí ìkọlù ọ̀hún ti wáyé lọ́ní láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì ẹyẹ àti àyè ní ìjà náà ti wáyé. Wọ́n ní èyí tó jọ́nà bá nípè ni wọ́n lu pọ́npọ́ irin mọ́ lórí lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀, èyí tí wọ́n sì gbé arákùnrin náà dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn kan èyí tó wà nílùú Òṣogbo. Wọ́n ní nígbà tí wọ́n yóò gbé débẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ olùdarí ilé ìwòsàn náà sọ wípé àwọn ò ní irinṣẹ́ èyí tí wọ́n lè fi dóòlà ẹ̀mí rẹ̀ kí wọ́n gbé lọ ilé ìwòsàn míì kó tó di pé wọ́n gbé arákùnrin náà wọ ilé ìwòsàn èyí tí wọ́n gbé lọ. Òun ló gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Gẹ́gẹ́ bí wọ́n ti fi ìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ èyí tó wáyé lówùúrọ̀ àná ní pé ènìyàn 4 mìíràn ló tún farapa níbi ìkọlù náà síwájú kó tó di wípé àwọn ọlọ́pàá wọ́n débẹ̀ láti wá pẹ̀tù sí ìjà ọ̀hún kí wọ́n sì lè jẹ́ kí àlàáfíà kó jọba láwọn agbègbè tí ìjà náà tó ti wáyé. Bákan náà nínú ọgbà ilé ẹ̀kọ́ náà kí àlàáfíà lè jọba ń bẹ̀ láti má lè jẹ́ kí wàhálà ọ̀hún máa tàn síwájú nínú agbègbè àti ilé ẹ̀kọ́ ọ̀hún èyí tó wà ní Ìré ti ṣe ilé ẹ̀kọ́ gbogbo nìṣe tìlú Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ìròyìn ti jáde láti ìpínlẹ̀ Ondo, wọ́n ní bí omi báyìí ń làwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Ondo ni wọ́n tú jáde bí omi ò láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí bí àwọn Fúlàní dẹrandẹran bí wọ́n ṣe ń kọlu àwọn àgbẹ̀, èyí tó sì jẹ́ wípé kíkọlù ọ̀hún ló mú ẹ̀mí dání. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde o, wọ́n ní lánàá òde yìí ní àwọn àgbẹ̀ nílùú Àkúrẹ́ o ni wọ́n tú bóde láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lọ sí òpópónà èyí tó lọ sínú ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ondo eyín ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà láti lọ rí ìfẹ̀hónú hàn lórí bí àwọn Fúlàní bí wọ́n tún ṣe pa 3 nínú àwọn àgbẹ̀ èyí tó wáyé ní ọjọ́ Ajé sí ọjọ́ Ìṣẹ́gun àná o. Wọ́n ní ní ìpínlẹ̀ Ondo ní àwọn Fúlàní dẹrandẹran ni wọ́n tún pa àwọn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí í ṣe àwọn àgbẹ̀ tí wọ́n ń bẹ nínú oko wọn níbi wọ́n ti ń ṣe oko ọ̀hún jẹ́jẹ́ o. Bẹ́ẹ̀ bá gbàgbé láàrin ọ̀sẹ̀ bíi 2 sẹ́yìn ń làwọn Fúlàní náà ni wọ́n ṣekú pa àwọn àgbẹ̀ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn agbègbè èyí tó pẹ́wọ́ tira wọn ní ìjọba ìbílẹ̀ àríwá ìpínlẹ̀ Ondo. Báyìí ni àwọn àgbẹ̀ náà sọ wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀ o. Wọ́n ní nípa ìdí èyí ẹni bá tó nígbà ńlá sátọ̀ lọ. Àwọn bẹ gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà àti àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo tó fi mọ́ àwọn àmọ̀tẹ́kùn láti dákun dáàbọ̀ kí wọ́n wá wọ̀rọ̀ kò fi ṣàdá láti dóòlà ẹ̀mí wọn kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi agbébọn rẹ̀ yìí. Bí bẹ́ẹ̀ kọ́, wọ́n ní ibi erin méjì bá ti ń jà koríko ibẹ̀ òun ni ó fara gbá o. Nípa ìdí èyí kí wọ́n tètè wá ọ̀nà àbáyọ sí ìkọlù ètí àwọn Fúlàní tí wọ́n ṣe sí àwọn àgbẹ̀ èyí tó sì mú ẹ̀mí àwọn àgbẹ̀ ọ̀hún tó mú lọ ní ìpínlẹ̀ Ondo. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù
tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. nínú ìròyìn amúlùúdùn ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ ògbóǹtarìgì òǹkọrin takasufe tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Idris Abdulkareem Mr. Jagajaga Nàìjíríà jagajaga everything scatter scatter poor man dey suffer suffer gbòsà gbòsà yóò ti máa yí ẹ̀yin ará ilé lọ báyẹn ó mà ti sọ̀rọ̀ jáde o pẹ̀lú iṣẹ́ èyí tó rán ọmọ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Olúṣèyí Tinubu sí bàbá rẹ̀ èyí tí ṣe Bọ́lá Ahmed Tinubu ó ní kí ó dákun dábọ̀ kí Ṣèyí Tinubu dákun jíṣẹ́ òun àti oríṣẹ́ àwọn ọmọ Nàìjíríà fún bàbá rẹ̀ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan èyí tí Ṣèyí Tinubu tó sọ ní ìpínlẹ̀ Anambra lọ́sẹ̀ tó kọjá wípé bàbá àwọn ti ṣe Bọ́lá Tinubu ọ̀kan ní gbòógì nínú àwọn ààrẹ eléyìí tó ṣe dáadáa jù lórílẹ̀-èdè wa Nàìjíríà tó sì ní àkọọ́lẹ̀ dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọ̀rọ̀ tó tẹnu Ṣèyí Tinubu jáde ní ìpínlẹ̀ Anambra rèé ṣùgbọ́n ní gẹ́rẹ́ tó sọ ọ̀rọ̀ ọ̀hún ni Idris Abdulkareem Mr. Jagajaga lòun náà ti wọ ilé orin láti porin pọ̀ èyí tó gbé jáde gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ sí Ṣèyí Tinubu àti bàbá rẹ̀ èyí tí ṣe Bọ́lá Tinubu ààrẹ ilẹ̀ wa wípé àánú ṣe òun pẹ̀lú àwọn ọ̀rọ̀ aláìní ọpọlọ àwọn ọ̀rọ̀ aláìní kò mú òkun òun làákàyè tó ti ẹnu Ṣèyí ọmọ ààrẹ ilẹ̀ yìí bòde lẹ́nu rẹ̀ ó ní ọ̀rọ̀ búburú ní ìgboro ẹnu Ṣèyí Tinubu ó ní ṣé ti yàn tó ń ja orílẹ̀-èdè Nàìjíríà láti ìgbà tí Tinubu tó ti di ààrẹ ilẹ̀ yìí ní gbogbo ti gbé owó lórí wọ́n ní mẹ̀mẹ̀ eléyìí là ń rí tẹ́lẹ̀ lábẹ́ ààrẹ Muhammadu Buhari tí ṣe ààrẹ àná ó ní báyìí lábẹ́ ààrẹ Tinubu àti rí mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ eléyìí tí gbogbo rẹ̀ ti ń dorí kodò ó ní lẹ́yìn náà ètò ààbò ilẹ̀ yìí kò fararọ̀ ètò ọrọ̀ ajé àti owó náírà wa eléyìí tó ti di òkú ní ìgboro àwọn owó báyìí ó ní ṣóhun tá a máa tẹnubọ̀ rèé èyí tí Ṣèyí Tinubu tó sì ń fi ọwọ́ mẹ́wàá gbáyà wípé bàbá òun ni ààrẹ èyí tó dángájíá jù láàrin àwọn ààrẹ tó ti ń jẹ ní orílẹ̀-èdè yìí ó ní kí Ṣèyí Tinubu kó lọ bèrè iye tí wọ́n ta ìrẹsì láyé ètò ìṣèjọba Jonathan bákan náà tó fi kan Muhammadu Buhari kó wá gbé sí ẹ̀gbẹ́ àsìkò tí iye tí wọ́n tà á lásìkò tí a wà yìí lákòótán nínú ọ̀rọ̀ Idris Abdulkareem Mr. Jagajaga ó ní gbogbo ìrìn tí Ṣèyí Tinubu yóò bá rìn kó má ṣe lo bàálù ọkọ̀ òfurufú kó rìn ní ilẹ̀ tòun tí ọkọ̀ rẹ̀ bákan náà kó má ṣe lo àwọn ẹ̀ṣọ́ aláàbò kankan lóhùn nìkan ni kó rìn ìnira àti ìṣòro èyí tí àwọn ọmọ ilẹ̀ yìí tí wọ́n ń là kọjá o ó ní àtẹ̀jíṣẹ́ àti orin òun yìí òun rọ Ṣèyí Tinubu kó dákun dábọ̀ kó fi ọ̀rọ̀ òun jíṣẹ́ o fún bàbá rẹ̀ tí í ṣe ààrẹ ilẹ̀ yìí láti lè mọ ibi tí bàtà tó ti ń ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní ìpàdé tún dojúmọ́ ọ̀la nígbà tẹ́ máa gbọ́ tún rìn míì síwájú ìgbà náà ìbànújẹ́ ò ní kàn wá Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.